ẹni ó mojú ògún ní pabìnírè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, Ọlọ́run á jẹ́ ká bára wa pẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube mi, ìyẹn Gbóyèwá Studios. Gbogbo wa lára àánú gbà o. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé, ọmọ àsìkò láyé. Mo ń padà bọ̀. Nigeria, Yesterday and Today, written by Gbenga Oyelade, the 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present, with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí. Látọwọ́ Gbenga Ìwàlóye Oyèládé, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ 100. Èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná, tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́sìn ọ̀rọ̀. Ohun tá a máa gbéyẹ̀wò lónìí ni ọ̀rọ̀ àwọn bàbá wa tó ní ẹni ó mojú ògún ní pabìnírè. Kí ni Yorùbá ń pè lógún? Ògún jẹ́ òrìṣà tó ní í ṣe pẹ̀lú orin. Tí wọ́n bá ti wá fẹ́ bọ Ògún tàbí wọ́n fẹ́ ṣèwádìí nǹkan lọ́dọ̀ Ògún, ẹni tó mojú lè jà bá a ṣe da obì ni ó da obì sílẹ̀. Fún àpẹẹrẹ, tóbì tí wọ́n bá fẹ́ dà náà bá jẹ́ awẹ́ 6, tẹ́ni tó fẹ́ da obì náà bá ti kó lọ́wọ́, yóò dà á lẹ̀ níwájú Ògún, ìyẹn nínú ilé tí wọ́n kọ́ fún tí wọ́n ń pè ní rè. Ẹ má gbàgbé, ẹni tó mojú Ògún ní pabìnírè. Tó bá jẹ́ pé méjì bá dojú délẹ̀ tí mẹ́rin kọjú òkè, ó ní ìtumọ̀ tó jẹ́. Èyí ò túmọ̀ sí pé ẹni tó bá da obì náà ni ó túmọ̀ rẹ̀. Kí ló jẹ́ kó lè sọ túmọ̀ rẹ̀? Nítorí pé ó ní ẹ̀kọ́ nípa rẹ̀ ni. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí láwùjọ àwọn ọmọ ẹ̀dá? Ẹlòmíì iṣẹ́ tí ò mọ̀ ń pa rẹ̀ ní ọ̀lọ́ yọjú ràn sí. Fún àpẹẹrẹ, iṣẹ́ mẹkáníìkì, àwọn tó máa ń tó mọ́tò ṣe ń lọ yàn láàyò. Oníbàárà rẹ̀ wá gbé ọkọ̀ wá bọ́ nílé iṣẹ́ rẹ̀. Nígbà tó ń wá ń ṣiṣẹ́ lọ lára ọkọ̀ yìí, ó ṣàkíyèsí pé iṣẹ́ rìwáyà ń bẹ lára ọkọ̀ náà. Kàkà kó pé rìwáyà pé kó wá bọ́ yẹ̀ wò bóyá nǹkan kékeré ní ọkàn rọra ṣe lára rẹ̀, ló bá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú èyí jẹ èyí ọ̀jẹ́. Àfìgbà tó bá brain boss ọkọ̀ jẹ́ fẹ́ni tó lọkọ̀. Ìgbà mìíràn ń bẹ tọ́mọ ẹ̀kọ́ṣẹ́ lè mọ tí ọ̀gá rẹ̀ ń dààmú sí nígbà tí ń bá ń ṣiṣẹ́ lọ. Ṣùgbọ́n kò ní fẹ́ sọ̀rọ̀ torí pọ́sọ̀ kan jò ó nì. Òun ló mọ̀rọ̀ burúkú tó gbọ́ látẹnu ọ̀gá rẹ̀ pé ó fẹ́ máa ṣe bí ẹni pé ọmọ ṣẹ́jú mi lọ kọ́hún. Ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Nítorí náà gbogbo wọ́n tó ń gbọ́ mi yìí, tó o bá láǹfààní àti gbaṣẹ́, pé àwọn tó máa ń paṣẹ́ ńlẹ́kẹ̀ẹ́ka kán lè bá a bọ́ ṣe ohun tí ó mú kí oníbàárà rẹ̀ tó lè padà wá bọ́ lẹ́ẹ̀kejì. Kódà kéèso nìkan o, yóò tún mẹ́lòmíì wá. Tó o bá lè ṣe bẹ́ẹ̀ tó o ní ojú mi dá ló fi ṣe, nǹkan lè padà yí dande o tí ó sì dàrú bí ẹsẹ̀ télọ̀. Sẹ́ni tó bá brain boss ẹ̀ jẹ́ ṣé yóò mọ wò ọ̀ràn, ó lè pọ̀ ń fẹ́ gbàrọ̀, gbèsè ó bá kún gbèsè. Gbogbo wa láàrí ṣe o, ebi ò sì ní pa wá. Ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ o pé àsìkò láyé gẹ́gẹ́ bí orúkọ bàbá mi. Àsìkò ní gbogbo nǹkan. Má bá wọn dáṣà ẹni tí ò bá mọ bí ẹgbẹ́ rẹ̀ ti ń là, torí ewu ń bẹ lóko ló ń gẹ́ o, ló ń gẹ́gẹ́ fúnra rẹ̀, ewu ni. Má kánjú, dúró dásìkò rẹ. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel mi tá a mọ̀ sí Gbóyèwá Studios. Títí ìgbà míì tá a tún pàdé, ire o.